Olúwa rẹ̀ mí lẹ́kún o, ẹ bá ń pè é o, ẹ bá ń pè nílé, ẹ bá ń pè yan yìí, ẹ bá ń pè gbajúmọ̀ kó bọ́ sí gbàgede. Azeeza tí bá ń bẹ ní yàrá ẹ kó wọlé wá, ẹ̀yìn kùlé lọ bá wà ní ọwọ́ ọkàn lé wá. Àṣàkẹ́ ọ̀la lè mi jẹ́ mo gbére wá ká wọn lé lónìí yìí mo dé sí Ọlọ́run ó kà sí lọ́dún ẹ lóde. Olúwa rẹ̀ mí lẹ́kún ọkọ̀ ọdún o, ọmọ òmòkú ìyèdùn mo bá ọ dúpẹ́ forí, mo bá ọ dúpẹ́ fẹ́lẹ́dùn márè tó ní ọtún rọ́dún. Ọ̀pọ̀ lẹ́jọ́ ṣe èyí tó kọjá wọn ò sí nílé ayé mọ́ wọn tí ìfilẹ̀ sasọ kóra. Tí ẹ ò rí bẹ́ẹ̀ mo bá ọ dúpẹ́ fọba dání wáyé tó dá ọ sí o. Azeeza mọ̀mọ́ Hamadi mọ̀mọ́ Yídà mọ́lá mọ̀mọ́ Akóredé ọ̀nífẹ̀lẹ̀ ìsòfin lọ́dọọdún lọ́dọọdún. Azeeza mo ní lọ́dọọdún lọ́dọọdún lọ sí ìmọ̀fẹ́ ọ̀bẹ nífẹ̀ẹ́ ṣu ọ̀tẹ́lẹsẹ̀ á sì ìbẹ̀nàwó. Ọmọ wọn ní Jẹ̀ṣà Ìjẹ̀bú Jẹ̀ṣà lẹ́gbẹ̀rà nílẹ̀ ọdí ìjàrá ọ̀làwúwo. Gbogbo ohun mi ọdí ìdè ọlọ́dún ní mọ́dún ẹ lọ́dún. Mo mọ̀ pọ́ ọmọdún ẹ láàrin wa ní ṣèké tantantan. Èèyàn Àṣàkẹ́ ọ̀la ọ̀la èkú pọ̀ lọ́dọ̀ mi ni mo ṣe wá bá ọjà sọdún. Àyàwáyé o, àyàwáyé wá ṣe rere ẹ̀rí orúkọ àwọn roni àpèjẹ́ àti mọ́ ròyìn. Àwáyé wá ṣe rere níre níre náà pàtàrẹ níre 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 làámọ̀ bá ọ ṣe. Mo ní kí ọ fún bànújẹ́ Azeeza ayé ò ní kí ọ fọ́fọ́ wọn ò ní káwọ́ lérí bá ọ sọ fún lágbára Ọlọ́run ọba ọmọ bẹ́ẹ̀ kọ́ pẹ́ bí ewé pẹ́pẹ́. Kọ́ gbó bí àwọn àgbà kan tán fowó sóńdè ọ̀run níjọ́ tí wọ́n gbó títí òwú dòkìní wọn lára ọ̀ọ́ní dàgbàyà nílé ayé mi. Olúwa rẹ̀ mí lẹ́kún o, tó bá ti wá wù kọ́ ọpẹ́ nílé ayé tó ọ̀ọ́ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí. Ilé onílé ọ̀nà onínà ọ̀la ẹlẹ́gbẹ̀dẹ̀ nírọ̀ kòkò lágbàlá Ọlọ́run wá ní jàrá oníyọ ọ̀pọ̀ ọdún o. Àyà wọn lẹ́dẹ̀ mọ̀ pọ̀ àrógùn ọmọ ajíṣọ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dáhùn bí ègbì. Ẹ̀ǹlẹ́ àyà wọn níbi wọ́n gbé wọ́n gbàdo wọ̀lú ọmọ amúgbúrú wọ̀gbọ́ ẹ̀dẹ̀ náà pò kìyàwó ayé tó fẹ́ ọ láyà gangan. Dákúnjádọ̀ tọrọ pákájọ́ débi wọ́n gbé bí ọlọ́mọ gangan. Ìjẹ̀bú Jẹ̀ṣà níṣẹ́ lé àwọn bàbá rẹ̀. Olúwa rẹ̀ mí lẹ́kún o, n ó mọ̀ pé ọ́ ní gbèjègbèjọ ìwọ lọ lóyún Ọlọ́run ló lọ pẹ́. Dákun mọ́ dàgọ̀ jọgọ̀jọ ọ̀ọ́ní ṣubú ara ọ̀ọ́ní ṣubú ẹ̀mí láéláé. Ìláyà aláwòrán bí oníjọ́mọ́ ó sọnù lọ́wọ́ rẹ̀ wọn ò ní kí ọ̀fọ̀fọ̀ ọ̀ọ́ní rógun àgbáwọlé rí tuntun. Yájọ́ dé Ìjẹ̀bú Jẹ̀ṣà lẹ́sẹ̀ kan mo rí bà lọ́wọ́ àwọn bàbá tó bí ọlọ́mọ kú ọdún. Ìjẹ̀bú Ègbòrò ní ọmọ olúlé owó ọmọ àwúrè ìfàṣẹbánú ọmọ àwúrè ìlànà fòkè àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ọlọ́jà kan àjèjì ò gbọ́dọ̀ wọ àjèjì tó bá wọ gbòòrò. Mo lájèjì tó bá wọ gbòòrò orò ó sì gbèrú wọn lọ ní àjèjì tó bá wọ gbòòrò yóò jẹ ní ẹbọra. Lé ọmọ olúlé owó mo kí ọ̀hún mo rà ọ́ jàjà mo ṣe ọ́ ní mẹ̀lọ ọmọ èkúté yàn náà lẹ́bẹ̀ náà pòkè àwọn bàbá tó bí ọlọ́mọ. Wọ́n pẹ́ nílé ayé balẹ̀ ò balẹ̀ èèwọ̀ ìwọ̀ ọ̀ọ́ní kanjúkú nílé ayé. Ayé òní jalè kan pé wọ́n ni ọ̀ọ́ní bá wọn gbélé wòran òde. Ọ̀ọ́ní sílẹ̀ tẹ ayé rẹ̀ wá ní dojúrú. Ilé iṣẹ́ rẹ̀ ò ní jóná ọ̀ọ́ní rẹ̀lẹ̀ ọ̀sìn ìmọ̀ga ni. Azeeza Olúwa rẹ̀ mí lẹ́kún ọ wá nífẹ̀lẹ́ ìsàṣẹ mọ́ lọ́dọọdún lọ sí ìmọ̀bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ